Adekunle àtọ̀rẹ́ ẹ̀ Rugi Oyin ààfin ọba ni wọ́n lọ fọ́lé tọ́wọ́ fi bà wọ́n ládòdò. Àwọn ọmọ bónílé òsùn àápẹ́ lẹ́yìnkùlé ẹ̀ títí méjì kan Abraham Johnson ẹni ọdún 28 àti Adekunle Rahman tóun jẹ́ ọmọ ọdún 19 tó jẹ́ iṣẹ́ adigunjalè fífọ́ ilé onílé àti jíjí ẹrù ẹlẹ́rù kó ni wọ́n yàn láàyò. Lọ́wọ́ pálábá wọn ti ségi báyìí nípínlẹ̀ Ògùn. Wọ́n ti há sákóló àwọn agbófinró, wọ́n sì ti ń fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ lákàtà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ níbi tí wọ́n ti ń tọpinpin wọn. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò Ogun State Community Social Orientation and Safety Corps tí wọ́n tún ń pè ní So-Safe ló tẹ àwọn afurasí ọ̀daràn méjì yìí lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 2 oṣù kejì ọdún 2024 yìí lóko olè kan tí wọ́n lọ jí wáyà iná àti dúkìá olówó iyebíye kó. Nínú àtẹ̀jáde kan tí ọ̀gá àgbà So-Safe kọ̀mándáǹtì Sọjí Gonzalo fi ṣọwọ́ sáláròyé lórí ìkànnì wàsáàpù látọwọ́ alukoro wọn Moruf Yusuf tí ọba Adéyẹmí Adélékan Ládégbadé kejì olú tìlú Arárọ̀mí Àlàdé tí wọ́n sì jí àwọn wáyà iná àtàwọn nǹkan ẹ̀ṣọ́ tó jojú ní gbèsè kó láàfin ọ̀hún. Wọ́n lówó nǹkan tí wọ́n jí náà tó mílíọ̀nù 4 náírà nígbà tí wọ́n ṣírò rẹ̀. Èyí ló mú káwọn agbófinró bẹ̀rẹ̀ sí dọdẹ ẹni tó lórí láyà lọ kó kábíyèsí lẹ́rù. Àmọ́ lọ́jọ́ Friday ọ̀hún ní àjì òru wọ́n ká àwọn méjèèjì mọ́ oko olè míì tí wọ́n lọ jà ládùúgbò Ìrẹ́wùnmí Villa ní àgbègbè Àlàdé yìí kan náà ni wọ́n bá mú wọn. Nígbà tí wọ́n dé àkàtà àwọn So-Safe wọ́n láwọn fìríǹdì ọ̀kẹ́ alọ́kólóńkígbe ẹ̀dá yìí jẹ́wọ́ pé iṣẹ́ adigunjalè làwọn ń ṣe. Wọ́n léyìí tó ń jẹ́ Adekunle Rahman sọ pé òun wà lára àwọn tó lọ jalè láàfin ọba ìlú ọ̀hún. Wáyà iná àtàwọn nǹkan ẹ̀ṣọ́ làwọn jí. Ó láwọn méjì péré làwọn lọ lọ́jọ́ náà, àsùnmọ́ ló tẹ̀lé òun lọ. Adekunle tún sọ pé ẹgbẹ̀rún 7 náírà péré ni wọ́n fún òun nínú iṣẹ́ ìdigunjalè tóun kọ́kọ́ bá àwọn ẹlẹgbẹ́ òun kan báyìí lọ. Èyí ló mú kóun máa dá lọ sóko olè tòun pẹ̀lú ọ̀rẹ́ òun yìí. Èyí sì nìgbà àkọ́kọ́ táwọn bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú ọ̀hún papọ̀. Ṣá Gonzalo láwọn ti fa àwọn afurasí méjèèjì lé àwọn ọlọ́pàá ẹ̀ka Sango Ọ̀tà lọ́wọ́ kí wọ́n lè túbọ̀ ṣèwádìí dáadáa kí wọ́n sì fojú wọn balẹ̀-ẹjọ́ láìpẹ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.